ṣebí mo sọ pé setup ni mo sọ fún yín mo ní setup ni bóyá àwọn náà gbọ́ ohun tí bàbá sọ. ìwádìí yẹn ti wà lọ́dọ̀ wa. tẹ́ ẹ bá yọ ìmáàmù kan ìmáàmù tẹ́ ẹ bá mú wá fún wa tẹ́lẹ̀ yìí bá ti kúrò ń bẹ̀ òun náà la mọ̀ ní ìmáàmù àmọ́ kó tó di pé ó kúrò òun ló ń wá a sì lélẹ̀ torí ìlú yín ni ìlú yín tó sì jẹ́ yẹn àwa kọ́ là ń fi ìmáàmù ìlú jẹ ìlú ni ó sọ pé ìmáàmù rẹ̀ ẹni tó bá fà kalẹ̀ pé ìmáàmù wọn ni òun ni a mọ̀ ní ìmáàmù so kò jẹ́ bọ́rọ̀ yẹn ṣe rí ẹ wá sọ fún kábíyèsí nísìn lẹ́nu gbogbo àwọn bàbá ìmáàmù yìí wípé ẹni tí wọ́n wí àti gbọ́ pẹ̀lú ògo Ọlọ́run ẹni tí kábíyèsí bá mú wá ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ òun la recognize. Salaam alaikum. so ti gbọ́ lẹ́gbàá sórí pé yàtọ̀ ó dínà fáfáfá sí nǹkan tí mo ń sọ wàá rí i pé wọ́n ti mọ tó fẹ́ ṣe kí ló tó fi ń tako ìmáàmù tó lé àtàyè lára as ìmáàmù Ògbómọ̀ṣọ́ torí pé kò kí n sábà tẹ̀lé nǹkan tí bàbá bá ń sọ gbogbo tí bàbá bá ti sọ báyìí tẹ́nìkan bá ti preach against ẹ̀ báyìí automatically ẹni yẹn ti dọ̀tá wọn nìyẹn wọ́n máa wá nǹkan tí wọ́n ṣàfi gbé ẹni yẹn ṣubú wọ́n ní ẹni tí ọba Ògbómọ̀ṣọ́ bá ti mú wá bàbá mo fẹ́ bi yín léèrè ṣé ìmáàmù Èkìtì ṣé ọba Èkìtì ló fà wá sí rábítà ìmáàmù Ìbàdàn ṣọba Ìbàdàn ló fà wá sí rábítà ìmáàmù Oǹdó ṣọba Oǹdó ló fà wá sí rábítà kò dáa yóò tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ ó jẹ́ ọmọ ẹni tó jẹ́ ọmọ sí yín ẹ̀ tún wá ń gbé lẹ́sẹ̀ tí bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹnìkan kan náà àwọn ìmáàmù rábítà wọn ì tí congratulate ìmáàmù Ọ̀yọ́ torí pé ó ń súnà ni ẹ̀yin ó ti rí i pé ìkórìíra súnà ló ń bẹ ń gbá ìyá yín ṣé bàbá ó mọ̀ àbí bàbá ó gbọ́ nígbà tí ọba Ògbómọ̀ṣọ́ sọ pé òun yan ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìmáàmù inú ààfin lòun yàn tí ó mọ kírun fáwọn láàfin wọn gbọ́n gbà ẹ̀ ẹ kó mi ọ̀tẹ̀ náà ọ̀tẹ̀ ní gbogbo ilé ìtẹ̀ ń ṣe yìí tẹ́yìn bá sì ń sọ tẹ̀ èyí ó dá lábùkù èyí ó tẹ̀ wàláhì èyí ó tẹ̀ àwọn agbóhùn. tí mùdírù mọ́ríkà ti bá wá lo owó tó bá pọ̀ ń tọ́lẹ̀ á ẹ máa sọ pé mùdírù kọjá àlà ẹnu wọn gbà á ti sọ sọ ni ẹ máa jánu ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ gan ò ní kọjá yìí yẹn pẹ̀lú bó ti jẹ́ mọ́mù lù tó àní mọ́mù Ọ̀yọ́ àáfàá ló jẹ́ sí mọ́mù Ògbómọ̀ṣọ́ ó kọ́ mọ́mù Ògbómọ̀ṣọ́ ń sùlẹ́kà ìmáàmù Ọ̀yọ́ tàná ni mo sọ mọ̀ríkà sí dẹ̀ ni wọ́n tí mọ́mù Ọ̀yọ́ bá sì wà láyé wọ́n máa pe mùdírù láàfáà ni gbogbo àwọn tó wá ju mùdírù lọ lọ́jọ́ orí wọ́n tún ọwọ́ pé bàbá wọn àáfàá wọn ni bàbá wọn jẹ́ ọwọ́ ṣe káàdámọ̀ gan lọ fi ń àkọ́kọ́ lọ́kọ́ fi ń wo mùdírù kábàá wá sí lọ ipò táwọn náà wà rò pé yí ojú ọ̀nà mímọ̀ ó yàtọ̀ sí gbogbo bẹ́yìn ṣe ń sọ yẹn ìjọmọ kéwú níwájú àáfàá ó yàtọ̀ ṣé gbogbo ipò tó bá nǹkan mọ tó wà tó bá ti déwájú àáfàá rẹ tó gbà láàfàá ṣó ti yẹn tó bá ti déwájú ẹ ọmọ kéwú ni wàá máa jẹ níwájú ẹ àáfàá rẹ ó dẹ̀ lè pè é ní bàbá kéwú ọmọ kéwú náà ni ó pè é kó jẹ mọ́mù gbogbo ayé kó jẹ mọ́mù sánmọ̀ tó bá déwájú àáfàá ẹ ọmọ kéwú ni ẹ kò lè pè é ní bàbá kéwú kò lè sọ pé bàbá kéwú. ẹ rí i pé pòfẹ́sọ̀ Aláró ọlọ́mọba ṣe dáadáa fún wọn wọ́n pè mọ́mù Ògbómọ̀ṣọ́ ní àwọn bàbá wa ìlú Ògbómọ̀ṣọ́ níbi prógámù mọ̀dáàrù tí wọ́n ti pàdé pòfẹ́sọ̀ Aláró lè lò wọ́n jọ pàdé lójú ọ̀nà mímọ̀ wọ́n jọ gbìyànjú pé bóyá wọ́n jọ jókòó kíláàsì wọ́n jọ kí n bì kan àbí nǹkan kan mo rò pé ẹ má fi yẹn wí pé bóyá kí mùdírù náà wá lo bàbá wa ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ ẹ má expect ẹ o àlá tí ó lè ṣẹ ni
àfa lábẹ́òkúta àbí ní Ẹ̀gbá àbí lẹ́gbà àfa lẹ́gbà mi rí lè mọ motives yín lórí nǹkan tẹ́ ń try láti point out but mo sense àbòsí nínú ọ̀rọ̀ yín I would like àbòsí ara mi kò sí ẹnìkankan tó sọ pé Mudiru lẹ́tọ̀ọ́ àti pé Imam Tọ́líà ní Tọ́líà kò sẹ́ni kankan tó sọ bẹ́ẹ̀ but àwọn pò kan máa ń wà tó yẹ pé àwọn èèyàn kọ́ ló máa ń gbìyàn débẹ̀ Ọlọ́run ló máa ń gbìyàn débẹ̀ tọ́lọ́run bá ti wá gbìyàn dé ipò yẹn kódà kó jẹ́ ọmọ tó bínú àfi kó fàpọ́nlé fún tí ọgbọ́n ò bá fẹ́ kábùkù kó jẹ́ ọmọ tó bínú àwọn èèyàn ń jọba ní orílẹ̀ táwa yìí ó ń jọba ó dẹ̀ sì ní bàbá láyé bàbá rẹ̀ wà máa ní ó yá Akin lójú gbogbo èrò wọn ń ṣe bẹ́ẹ̀ ìwà ìlẹ́kọ̀ọ́ nìyẹn ẹni tọ́lọ́wọ́n bá àlékè ọlá bá ti pọ́n lé àfikún náà bọ́lọ́hún pọ́n nìyẹn lé otherwise ó tẹ̀ kò sẹ́ni tó dispute ẹ̀ pé Imam Tọ́líà kò kí ń ṣe mọ̀rẹ́kásí kò kí ń sọmọ kéwu wọn but Imam Tọ́líà tí wọ́n bàbá bá fún Imam Tọ́líà lápọ́nlé níbẹ̀ yẹn kì í ṣe Imam Tọ́líà kì í ṣe ọmọ kéwu wọn náà fún lápọ́nlé wọ́n fún gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ lápọ́nlé lápapọ̀ wọ́n fún Islam lápọ́nlé lápapọ̀ wọ́n fún gbogbo mùsùlùmí lápọ́nlé lápapọ̀ ó mọ̀ bàbá tó bí Imam Tọ́líà gan ò lè dédé pè wọ́n anyhow lórí ipò tán wáyà níta gbangba àfitàmájọ wà nù lélùkù ìwọ náà mọ̀ nù ọkàn ẹ̀ pẹ̀lú gbogbo tó ṣẹlẹ̀ níbi tí ó ti ṣẹlẹ̀ yẹn àfàlẹ́gbà ìwọ fúnra ẹ mọ̀ ń pé ó mọ̀ ń pé bàbá fẹ́ mọ̀ yẹpẹrẹ Imam Tọ́líà ń bẹ̀yẹn ni Imam àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ bàbá fẹ́ mọ̀ yẹpẹrẹ ni Tọ́líà kó máa bọ́ tàbí báyìí odidi ìmáàmù ìlú kan ṣé o ronú sí nǹkan tó ń sọ ṣá ó yẹ kó máa ronú náà tó bá yẹ pé bẹ́ẹ̀ ni wáyé tí bàbá wa fẹ́ pe Jakma tán wá ní àáfàá wa Jakma kí ló tán fi lo àpọ́nlé fún Jakma kí ló tán fẹ́ pe Mọ́fàlùtì tán ní àáfàá wa Mọ́fàlùtì nígbà tó sọ̀rọ̀ ó dàbí pé kéèyàn kankan mọ́ sọ̀rọ̀ mọ́ kí ló tán fi lo àpọ́nlé fáwọn yẹn tó bá yẹ pé bẹ́ẹ̀ lèyẹn ṣe máa ń gbà pé àáfàá mi lágbájá àáfàá ẹ̀sìn ni ó bí wá tí òun náà kọ́ Sheikh Adamu ní kéwù àáfàá ẹ̀sìn ni ó bí wá àáfàá ẹ̀sìn àwọn ọmọ tí wọn náà wà láyé kí ló tí bàbá náà máa accord respect sáwọn yẹn ìjọ wo ló gbọ́ tí wọ́n ń sọ̀rọ̀ rí táwọn sọ pé àwọn àáfàá wa ẹ̀sìn ni ó bí wá táwọn apá wọn lé tó tọrọ bá délẹ̀ ìjà bára wa sọ kíní yẹn ti mọ́ bàbá lára ni kò sẹ́ni kankan tó máa ń pọ́nlé àfẹ́ntá máa rí i pé ó ń sọ̀pọ́tì àwọn lórí nǹkan táwọn ń ṣe táwọn máa fún wọn àpọ́nlé máa bá sọ̀rọ̀ díẹ̀díẹ̀ àpọ́nlé yẹn náà ò lọ títí o ìjọ wo ló dé tarí tó rí ibi tí bàbá ti ń pèsè àfa Dáúdù àfa ńlá ìjọ wo ló rí rí pẹ̀lú gbogbo lóyà tí bàbá yẹn bàbá àfa ńlá ò ní ju ọ̀nà lójú rí. bàbá wa Moshood Ramadan Al-Ketuwi àfa ni wọ́n jẹ́ sí bàbá Mudiru wọ́n lè jọmọ kéwu bàbá wọn o ṣùgbọ́n bàbá Mudiru wà ń kékeré báyìí ni bàbá Ketuwi ti wà lọ́dọ̀ dádì wọn tó ti ń bá wọn ṣe tó ti já fà lọ́dọ̀ wọn one way or the other àwọn náà dẹ̀ kọ́ wọn rí so yẹ káwọn náà máa accord respect kò sábùkù tó ń fi kan bàbá yẹn tán náà kí ló wá ń sọ tó ń sọ pé dédé wípé èèyàn wá jẹ́ ìmáàmù odidi ìlú náà nà Ọlọ́run ló gbé wọn sípò yẹn Mọ́ríkàsì kọ́ ló gbé wọn sípò yẹn kò ń ṣètòrí pé wọ́n kéwú ní Mọ́ríkàsì ni wọ́n fi dépò yẹn àmọ́ yóò mú Ògbómọ̀ṣọ́ tó kéwú Mọ́ríkàsì tí ò jẹ́ máàmù Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ti gbé wọn débẹ̀ nìyẹn ẹgbà kádàrà kẹrọra gbà fún wọn wọn á rí bọ̀bọ̀ òpònú kan lánàá tó sọ̀rọ̀ mi ń fẹ́ dárò àwọn èèyàn bẹ́ẹ̀ lò àwọn èèyàn sẹ́ndì ẹ̀ sí mi gan pé kí n gbọ́ nǹkan tí bọ̀bọ̀ yìí sọ nípa mi ó ní Daud ó ní ó ń gbẹnu bàbá Mufti sọ̀rọ̀ mi ò gbẹnu bàbá Mufti sọ̀rọ̀ bàbá Mufti ò mọ̀ mí rí wọn mọ̀ mí rí from nowhere bí mi ṣe mọ̀ wọ rí bẹ́ẹ̀ náà làwọn náà ṣe mọ̀ mí rí mo kàn ródòdó ni mò ń tẹ̀lé wọ́n sọ pé bàbá wa Mufti ní tèmi fẹ́ mọ gbọ́ lẹ́nu yín nìyẹn bàbá wa Mufti ní kẹ́ mọ̀ pé wọ́n kó ṣe gbogbo yín máa fẹ́nu àbùkù kàn wọ́n tẹ́ bá fẹ́nu àbùkù kàn wọ́n a máa fẹ́nu àbùkù kàn fáà yín kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ òótọ́ ọ̀rọ̀ mo sọ fún ẹ̀yẹn so n tó dáa jù náà ni pé kólúkálùkù maintain lé yẹ
tó o bá ti fàbùkù kan bàbá oníbàbà wọn ní fàbùkù kan bàbá tiẹ̀ náà but kó máa kàn wọn lábùkù kó wá fíìpá wà kan ó dákẹ́ àwọn ò ní dákẹ́ náà òótọ́ ọ̀rọ̀ ló ti gbọ́ yẹn à ní dákẹ́ kí la fẹ́ dákẹ́ fún ẹ̀ ń ṣàbòsí lórí èèyàn àti wá ń béèrè proof lọ́wọ́ yín ẹ̀ tí wá ṣẹnu wọ́yọ̀wọ̀yọ̀ ìwọ bàbá yẹn tí ẹ̀ mórúkọ ẹ̀ ọlọ́run ṣàánú yín afálẹ́gbà èyí tó ń ṣe àbòsí náà pè so téèyàn bá ìmáàmù ìlú kan èèyàn máa ń pọ́nlé ni despite the fact pé ó jẹ́ ọmọ kéwù rẹ̀ wá tó wà pé ọlọ́run ló gbé dépò yẹn tó bá wá pọ́nlé kò sùn gangan ló pọ́nlé tó bá kó wa ti ẹnìkan ó lè máa pè lọ́mọ o Sheikh Sudais Abdulrahman Sudais àwọn àfáà tó kọ́ ń kéwù wọ́n sì wà nínú oríkùsù oko ilẹ̀ Saudi dola kọ́mọ ní Abdulrahman wà bíbá yìí who does that? Ọlọ́run ṣe rọrùn fún yín jàre kẹ́ ẹ bá bó ṣe ń ṣe yín àbòsí tí bá ti ń jẹ́